ṣé kọ̀rọ̀ ló ti parọ́ mọ́ ṣé kọ̀rọ̀ ló ti bá Agbala Gabriel ló kọjẹ́ public tó ti parọ́ mọ́ Agbala Gabriel náà ni wàá ti bẹ̀bẹ̀ yes gbogbo ẹ̀bẹ̀ tó ló ń bẹ̀ ní kọ̀rọ̀ yẹn ọ̀gbẹ́ni ó yá ara ẹ̀ ló ń bẹ̀ ó ń ṣe Agbala Gabriel títí wa ló ń bẹ̀ ṣó ń gbọ́ ẹ̀yẹ́ yàn Muyideen ó lọ́ fi scope bá bẹ̀bẹ̀ ní kọ̀rọ̀ ó lọ́ bẹ̀bẹ̀ ní kọ̀rọ̀ àbí kan ṣe ẹni Muyideen ṣé kọ̀rọ̀ ló ti parọ́ mọ́ Agbala Gabriel wípé ó ń bá yàwó ẹ̀ sùn ṣé kọ̀rọ̀ ló ti parọ́ mọ́ mo béèrè ṣé kọ̀rọ̀ ló ti sọ wípé oní jìbìtì l'Agbala Gabriel nípa ó lù ẹ́ ní jìbìtì ṣé kọ̀rọ̀ ló ti sọ àwọn irọ́ bántúbántú tó tóbi tó ń pa mọ́ Agbala Gabriel ṣé kọ̀rọ̀ ló ti parọ́ yẹn mọ́ tó wá fẹ́ máa bẹ̀bẹ̀ ní kọ̀rọ̀ láyé Muyideen kọ̀rọ̀ kọ́ ló ti bà lórúkọ jẹ́ kọ̀rọ̀ ló ti parọ́ mọ́ gbangba tó ti parọ́ mọ́ Agbala Gabriel gbangba yẹn náà ní sórí gbogbo irọ́ tó pamọ́ pátá èyí tó bá ti ní evidence ẹ̀ ọ̀gbẹ́ni jáde kókó jẹ́ if not Agbala Gabriel kọ́ ló ń bẹ ẹja o àwọn olólùfẹ́ Agbala Gabriel ló ń bẹ ẹja tó ń gbọ́ àwọn olólùfẹ́ Agbala Gabriel gangan ló ń bẹ ẹja irọ́ tó ti pamọ́ Agbala Gabriel èyí tó bá ní evidence ẹ̀ jáde kó lọ kó jẹ́ gbogbo ẹ̀bẹ̀ wẹ̀rẹ̀ tó ló ń bẹ ní kọ̀rọ̀ yẹn ọ̀gbẹ́ni gbàgbé ẹ̀ kò lè work ẹ̀bẹ̀ kọ̀rọ̀ tó ló ń bẹ̀bẹ̀ yẹn Muyideen ẹ̀bẹ̀ kọ̀rọ̀ ò lè work ọ̀gbẹ́ni ìta gbagba tó ti parọ́ mọ́ pásítọ̀ ni ìta gbagba yẹn ni wàá ti bẹ̀bẹ̀ ṣó ń gbọ́ gbogbo ẹ̀bẹ̀ kọ̀rọ̀ tó ló ń bẹ̀bẹ̀ yẹn kò lè work wàá yí ẹ lóde Muyideen wọn náà wàá yí ẹ lóde ta ló lose báyìí sìn nínú wọn Agbala Gabriel ta ló lose who is the loser Muyideen mo ń bèrè lọ́wọ́ ẹ who is the loser now ìwọ ló lose Muyideen ìwọ ló lose Agbala Gabriel gain more followers and Agbala Gabriel gain more love from people yes lẹ́nu ìgbà tí wà Agbala Gabriel bẹ̀rẹ̀ sí níjà òun máa ní Agbala Gabriel pé 1 million followers lórí Facebook yes láàrin ìgbà tí wà tí Agbala bẹ̀rẹ̀ ìjà Muyideen tẹ́ bẹ̀rẹ̀ ìjà Agbala Gabriel ti wọ 1 million followers lórí Facebook ìgbà tó bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú Agbala Gabriel tó ń parọ́ mọ́ tó ń ba lórúkọ jẹ́ òun ni Agbala Gabriel complete 1 million followers lórí Facebook ó rí ni ṣé torí pé Muyideen ṣé torí pé wọ́n ló lose báyìí who is the loser now wọ́n ti tiẹ̀ títí wọ́n ti bá yé ẹ jẹ́ wò àánú mi ṣe ṣe mọ̀ pé àwọn DSS ti ń wẹ̀ tó bá dẹ̀ ti tẹ́ báyìí wàhálà tiẹ̀ nìyẹn sórí advice tẹ́mi kọ́ máa fún ẹ for now nǹkan tó lè ṣe for now torí pé o ò lè bọ́ nínú ìyà yẹn o ò lè bọ́ bẹ́ẹ̀ Agbala Gabriel kọ́ ló ń bẹ ìjà tàbí ẹ̀ wọn ló ń fa Agbala Gabriel ló ń bẹ ìjà so advice tẹ́mi lè fún ẹ sí Muyideen òun ni pé gbogbo àwọn ẹ̀rọ tó pa mọ́ Agbala Gabriel tó bá ti ní èyí tó bá ti ní evidence ẹ̀ jáde kó lọ kó jẹ́ jáde kó lọ sí kí ni kó lọ kó jẹ́ jáde kó lọ kó jẹ́ if not ìwọ náà wò now ìwọ náà wò ṣebí profile Agbala lélẹ̀ wò 1 million followers láàrin ìgbà tẹ́ bẹ̀rẹ̀ jà ní o ló pé 1 million followers o Muyideen láàrin ìgbà tó ń parọ́ mọ́ Agbala Gabriel láàrin ìgbà tó ń ba lórúkọ jẹ́ ló pé 1 million followers o who is the loser now Muyideen ta ni loser báyìí Muyideen ọ̀pọ̀ pé pásítọ̀ ni ò sọ̀rọ̀ ẹ̀yẹ́ yàn ẹ jẹ́ ká jọ títí religion kúrò ńbẹ̀ ẹni Ọlọ́run l'Agbala Gabriel wàláì ẹni Ọlọ́run ni Agbala Gabriel o ẹni Ọlọ́run ni o ẹ jẹ́ ká gbé títí ẹ̀sìn ká gbé sẹ́gbẹ̀ kan wàláì ẹni Ọlọ́run l'Agbala Gabriel nítorí pé Ọlọ́run bá sọ nínú Kùránì wípé inna awliya Allah la khawfun alayhim wala hum yahzanun Ọlọ́run ní àwọn ẹni òun Ọlọ́run
la khawfun alayhim kò sí páyà fún wọn wala hum yahzanun kò dẹ̀ sí ìbànújẹ́ kankan fún wọn gbogbo àwọn ànábì Ọlọ́run dẹni gbogbo tí Ọlọ́run bá ránṣẹ́ Ọlọ́run máa test wọn wò Ọlọ́run fi Agbala Gabriel Ọlọ́run fi Muyideen test Agbala Gabriel tẹ pass ó really pass ẹ máa wo láàrin ìgbà tí Muyideen parọ́ mọ́ Agbala Gabriel okay Agbala ṣoore fún Muyideen láàrin ìgbà tí Muyideen tó ń fi ibi sọ Agbala Gabriel lọ́wọ́lọ́wọ́ Agbala Gabriel ó dẹ̀ sì ń gba donation fún àwọn aláìní ta ló lè ṣerú ẹ̀ ẹnìkan ṣoore fún ẹ ó ṣoore fẹ́nìkan lọ́wọ́lọ́wọ́ ẹni yẹn wọ́n fi ibi sú ẹ lọ́wọ́lọ́wọ́ ó dẹ̀ tún continue ó dẹ̀ sì sọ ó sọ rẹ̀ di alágbe Agbala sọ rẹ̀ di bábí àlà nítorí káwọn èèyàn lè gbádùn nítorí pé káwọn èèyàn lè bọ́ kó nínú ìṣòro ká ní ẹlòmíì ni bí Muyideen ṣe ń fi ibi sú lọ́wọ́lọ́wọ́ yẹn ẹlòmíì á sọ wípé ẹlòmíì á ní wo jẹ́ stop fúngbà díẹ̀ jàre jẹ́ stop fúngbà díẹ̀ ní jàre èèyàn Agbala Gabriel ọ̀pọ̀ pípọ̀ bọ́ yẹn bí Muyideen ṣe ba lórúkọ jẹ́ Agbala Gabriel ò máa stop ó máa continue ó máa gba donation fáwọn èèyàn lọ ibi tẹ́tì mọ ẹni Ọlọ́run nìyẹn ìdájẹ́ kí ni ibi tẹ́tì mọ ẹni Ọlọ́run nìyẹn wàláhì Agbala Gabriel ẹni Ọlọ́run tọ́lọ́run bá ránṣẹ́ ni yes kò torí kan tó ṣẹlẹ̀ kò torí ẹ̀ stop síbẹ̀ ó sì continue gbogbo àti Muyideen ti ṣe ń parọ́ mọ́ lásìkò yẹn lọ́wọ́lọ́wọ́ Agbala Gabriel sì ń gba donation fáwọn èèyàn so Muyideen wá yí ẹ lóde báyìí láàrin kẹ tó bẹ̀rẹ̀ sí ní já wọn tí pé 1 million followers wọn náà wọ́n sí Agbala Gabriel gain more followers and more lovers wọ́n ló lose oh gain anything à ń sọ fún ẹgbà yẹn òun ṣe orí kunkun òun ṣe mọ́rọ̀mọ́rọ̀ káàkiri inú ẹ̀ ń dùn wọ́n fún ẹ 10,000 wọ́n sí 5,000 wọ́n náà jáde òun bẹ̀bẹ̀ wọ́n náà jáde òun parọ́ ṣé kò tó ẹ báyìí wọ́n lọ bẹ̀bẹ̀ ń kọ̀rọ̀ ẹbẹ̀ kọ̀rọ̀ yẹ kò lè work it can never work ṣùgbọ́n kò lè work confirm ló ń gbọ́ yẹn kò lè work public ló ti bà lórúkọ jẹ́ public ló ti parọ́ mọ́ public yẹn náà ni wá ti jáde wá kọ́ irú ẹ̀jẹ̀ nínú àwọn Muyideen nínú àwọn ọ̀rọ̀ tó pa Agbala Gabriel jẹ́bẹ̀ máa play now jẹ́ kí n máa bẹ́ẹ̀ play ní kọ̀ọ̀kan ṣùgbọ́n nínú àwọn ọ̀rọ̀ tó pa mọ́ tí wàá jáde lọ kú jẹ tó bá mọ̀ pé o fẹ́ jẹ́ káwọn olólùfẹ́ Agbala Gabriel dárí díẹ̀ ìdí ẹ̀sẹ̀ sí ń wẹ̀ tọ́ dídí ẹ̀sẹ̀ bá tẹ̀ báyìí tiẹ̀ ta nìyẹn jẹ́ tẹ̀ máa lọ kó àwọn ọ̀rọ̀ yẹn jẹ kó dédé pé ọwọ́ díẹ̀ ẹ̀sẹ̀ sí tó ó tẹ̀ Muyideen ó yá wá gbọ́ nínú àwọn irọ́ tó ti pa mọ́ Agbala Gabriel tí wàá kó jẹ. So Agbala Gabriel inú àkáǹtì Agbala Gabriel ni gbogbo owó tí ẹ̀yin àgbáyé dá fún mi inú àkáǹtì Agbala Gabriel ni gbogbo owó yẹn wà o Agbala Gabriel fún mi ní 1 kobo nínú gbogbo owó yẹn mi ò dẹ̀ wá fi ṣèjà mi ò fi. ó sọ wípé gbogbo owó táwọn gbogbo ọmọ Nàìjíríà dá fún ẹ Agbala Gabriel ló fún ẹ ní 1 kobo Muyideen wàá mú evidence jáde you need to prove it tó bá mọ̀ wípé ó wà ní evidence tó bá mọ̀ pé rọrùn pamọ́ pastor yín bí pastor ke jáde kó ti wá kó jẹ o àwọn irọ́ tó ti pamọ́ ni mo ra bẹ́ẹ̀ play ní kọ̀ọ̀kan yẹn o alákọ̀ọ́kọ́ nìyẹn irú ẹlẹ́kejì tó tún pa Mr. Kehinde yẹn ó ti fẹ́ ṣe visa àti passport Amẹ́ríkà fún mi ńgbà kan Agbala Gabriel dínà rẹ̀ ó takùn tí ó ní kò gbọdọ̀. mo tún ṣe yín pé ìdí tí mo fi pariwo síta ni pé Agbala Muyideen ní sí ń bẹ̀bẹ̀ ń kọ̀rọ̀ ó ń bẹ̀bẹ̀ ń kọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ̀rọ̀ yìí dẹ̀ lè work ó ń bẹ̀bẹ̀ ní kọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ̀rọ̀ ò lè work gbangba ló ti parọ́ mọ́ Agbala Gabriel gbangba ló ok ó jáyàn ní òò ní gbangba wọ́n fẹ́ máa daṣọ bò ń kọ̀rọ̀ ká ní pé Agbala Gabriel bá kí ṣe ẹni Ọlọ́run ni má ní ẹ lè ti ṣubú náà ọlápọ̀ jẹ́ ni Ọlọ́run ọlápọ̀ Ọlọ́run ló ránṣẹ́ ni má ní ṣe stand gidigbi ìjì tó jà yẹn kálí ló mí ni agbè lọ nítorí sẹ́yìn ẹ wà ló ń bẹ̀bẹ̀ wèrè kan bẹ̀bẹ̀ fòkan ní kọ̀rọ̀ jáde wá
Oya nínú ọ̀rọ̀ tó pamọ́ pastor yẹn. Passport Amẹ́ríkà fún mi ńgbà kan. Àgbàlá Gabriel dínà rẹ̀ ó takùn tí. Jẹ́ ń jà padà sẹ́yìn. Mr. Kẹ́hìndé yẹn ó ti fẹ́ ṣe visa àti passport Amẹ́ríkà fún mi ńgbà kan. Àgbàlá Gabriel dínà rẹ̀ ó takùn tí. Ó ní kò gbọdọ̀ mú mi kúrò ní àkàtà òun. Pé tó bá mú mi lọ sí Amẹ́ríkà nsìn, ta ló fẹ́ máa fọ tọ́ílẹ̀tì òun tó fẹ́ máa fọ ọ́fíìsì òun tó débì ni mo máa ń fọ tọ́ílẹ̀tì Àgbàlá Gabriel tí mo máa ń clean ọ́fíìsì. So from there. Eléyìí náà ó parọ́ mọ́ ó ní pé nígbà tí Mr. Kẹ́hìndé fẹ́ ṣe visa Amẹ́ríkà fún ẹ Àgbàlá Gabriel ló dénú ẹ̀ wish tàdé ṣe ìwádìí lórí ọ̀rọ̀ yẹn tó lè já sí pé irọ́ ni Muyideen irọ́ eléyìí náà tó pamọ́ pé Àgbàlá ló dènà visa yẹn tètè wá jáde kókó jẹ tó bá lẹ́fídẹ́ǹsì ẹ̀ ló kù tó bá lẹ́fídẹ́ǹsì ẹ̀ níbi tí Àgbàlá Gabriel ti ń bá Mr. Kẹ́hìndé sọ̀rọ̀ wípé Mr. Kẹ́hìndé irọ́ ẹ má ṣe visa yẹn fún o tẹ́ bá ti ṣe ta ló máa bá mi fọ tọ́lẹ̀tì tó bá ní voice yẹn lọ́wọ́ Muyideen o lè dúró lórí ẹ̀ but tó bá ti lẹ́fídẹ́ǹsì láti prove ẹ̀ ọ̀gbẹ́ni jáde wákò jẹ ṣùgbọ́n wá jáde wákò jẹ ni kì í ṣe ọ̀rọ̀ kọ̀rọ̀ kì í ṣe ọ̀rọ̀ kọ̀rọ̀ ṣùgbọ́n jáde wákò jẹ yes irọ́ kan nìyẹn jẹ́ tó play mi fún ẹ láwọn ọ̀rọ̀ tó pa ṣó ti rí mo bẹ yọ àwọn yóò jáde lẹ́sẹsẹ kó lè mọ àwọn àtúnṣe tí wàá ṣe kó lè pé àwọn DSS tẹ̀ tó bá ti tẹ̀ báyìí tẹ̀ nìyẹn kò sí kó tó kàn wá o tí máa gbọ́. mo ń lọ mo kàn fi ìyànnà ọ̀rọ̀ ni Mr. Kẹ́hìndé yẹn òun náà ló tún wá tún donate màálù tá a fi ṣe wedding tí nàìjíríà fi ṣe wedding màálù tá a fi ṣe wedding jọ wedding Mr. Kẹ́hìndé yẹn ló fi màálù yẹn ránṣẹ́ Mr. Kẹ́hìndé yẹn náà ló tún wá lọ mímíkì ló tún lọ ṣe fídíò recording ló tún lọ ṣe audio recording mimic èmi kọ́ ni mo sọ̀rọ̀ o Mr. Kẹ́hìndé yẹn à ń pe àwọn kan máa ń ṣe à ń pe àwọn kan ní mimic kò sí ohun ẹni tí àwọn yẹn ò lè lò àwọn yẹn ni Mr. Kẹ́hìndé lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kí wọ́n lo ohùn mi pé kí wọ́n sọ pé èmi fẹ́ gba 5 million pé kí n lè die down kí n lè fẹnu mi die down kéèsì tó wà láàrin èmi àti Àgbàlá Gabriel. Ìyẹn ni aláìjì. Kí ni Mr. Kẹ́hìndé ó ṣe lọ ṣe báyẹn? Sórí Muyideen eléyìí náà wàá jáde o ti padà jẹ́wọ́ wípé wọ́n ló sọ̀rọ̀ wọ́n ló bá Mr. Kẹ́hìndé sọ̀rọ̀ wàá jáde wàá kó jẹ pátápátá wàá dé tọrọ àforíjì wàá jáde wàá sọ gbogbo ẹ̀yàn ayé èmi ni mo sọ̀rọ̀ gángan o ẹ má bínú o ẹ dáríjì mi o. ó bọ̀ tó bá ní interested sí nǹkan tí mo sọ kúrò ní báyìí náà ló ń ṣe dandan ni kò gbọ́ ni. tó bá ní interested sọ̀rọ̀ tí mo sọ you can go orí platform mi ni nǹkan tó bá wù mí mo lè treat ń bẹ̀ ṣó yẹ ìwọ tó bá ti ní interest ni wàá get out ṣùgbọ́n tó bá ní interested tó bá ní interest nínú ọ̀rọ̀ Muyideen tí mo sọ you can go out. Mo bá máa discuss ẹ̀ títí lọ láíláíláíláí kí n má ṣe program pé rẹ̀ kò sí nǹkan tó pẹ́ ń bẹ platform mi ni ṣé ìwọ ló kún platform fún mi àbí inú yàrá ẹ̀ mo ti ń ṣe ọ̀nà ológbà disturb wọ̀ mo béèrè ṣé ó wà fẹ́ ti family ẹ̀ so kò sí nǹkan tó pẹ́ ń bẹ tó bá ti sú ẹ tó bá wà ní ṣe wàá kúrò ní kó lọ wo nǹkan tó bá wà nǹkan tó bá like kúrò ń bẹ ṣé mo fọkùn fẹ́ pé dọdọdọ kó wá wò ni mo bá fi gbogbo ìgbésí ayé mi tó kù máa discuss ọ̀rọ̀ Muyideen ọ̀gbẹ́ni kò sí nǹkan tó kù ẹ̀ tó bá ti lè wò ọ̀gbẹ́ni kúrò máa lọ. So Muyideen eléyìí náà gbọ́dọ̀ mi ọmọ iye ọlá kò sí wàhálà tí bá tún rí kọ́mẹ̀ntì ẹ̀ ń sì máa ṣàwèrè blocking. Muyideen ó yá wo eléyìí náà wàá jáde kó jẹ́ o ó yá èmi ànádá irọ́ mi tuntun pa
Mr. Kẹ́hìndé yẹn ọ̀rẹ́ kò rí kò sùn ìlòun àti Àgbàlá Gabriel nígbà tí ọ̀rọ̀ ẹ ti ń rúgbó bọ̀ tí Àgbàlá Gabriel ti rí pé ń wálẹ̀ lórí ọ̀rọ̀ Muyideen ìlò lẹ̀dí àpòpọ̀ mọ́ Kẹ́hìndé yẹn tó fi mímíkì ohùn mi láti fi bà mí lórúkọ jẹ́. ẹyẹyàn ṣẹ́yìn náà ń gbọ́ o gbogbo ẹ̀yà ayé ẹ má bá mi nóòtì àwọn irọ́ yẹn kalẹ̀ o àwọn kólódípà lè foríjì ká tó lè foríjì Muyideen àwọn irọ́ tó máa kó jẹ tí ó bá ti ní evidence àwọn irọ́ tó pa yìí ó mọ̀ tó kó jẹ o wá ọ̀gbẹ́ni wọ́n yẹ kí ni ó mọ̀ tó kó jẹ láì ṣe bẹ́ẹ̀ kò sí dáríjì kankan níbi kankan kò sí dáríjì kankan níbi kankan nítorí pé àwọn fídíò tó ṣe yẹn wọ́n lè lò against àwọn ọmọ Àgbàlá Gabriel lọ́jọ́ ọ̀la so bọ́ tó bá ti jáde tó kó jẹ tó bá jáde tó bá kó jẹ tó bá di ọjọ́ ọ̀la tẹ́nì kan bá fẹ́ lo àwọn fídíò yẹn against Àgbàlá Gabriel àwọn ọmọ rẹ̀ máa lè rí fídíò fi hàn wọ́n pé ó yá ẹni tó sọ̀rọ̀ báyìí òun náà ẹni ló padà sọ wípé irọ́ lòun pa wípé tó bẹ̀bẹ̀ tó ti yẹ kó má bàa affect tó bá notice dáadáa wà á rí pé gbogbo àwọn èèyàn lálálá lónìí gbogbo ẹni tó bá ti bà wọn lórúkọ jẹ́ wọ́n máa ń sábà arrest wọn láti tú orúkọ wọn ṣe padà so o lè torí pé bóyá Àgbàlá Gabriel jẹ́ ẹni Ọlọ́run kó wá fẹ́ ráìdì ẹ̀ a mọ̀ wípé èmi mọ̀ wípé Àgbàlá Gabriel ti dáríjì ẹ̀ ó dẹ̀ máa dáríjì ẹ̀ but àwa tá jẹ́ lólùfẹ́ Àgbàlá Gabriel àwa là dáríjì ẹ̀ so option kan tó ní òun náà lè tí mo jí ṣàlàyé fún yìí ọ tó bá ṣe tí táwọn ọmọdé sẹ̀sì tẹ́ ti ẹ bá ènìyàn ṣó ń gbọ́ Àgbàlá ò ráyè tiẹ̀ o kìí ṣe Àgbàlá ló fẹ́ arrest ẹ o Àgbàlá kọ́ ló ń bẹ ìjà Àgbàlá ò bẹ ìjà o àwa ń bẹ ìjà rẹ o àwọn tá fẹ́ gbé ẹ rẹ so gbàgbé ẹ. ó sọ bí báyìí ó ní Àgbàlá Gabriel àti Mr. Kẹ́hìndé wọ́n jọ lẹ̀dí àpò pọ̀ tí wọ́n fi mímí kò wọ́n ẹ̀ wọ́n jọ lẹ̀dí àpò pọ̀ tó mímí kò wọ́n ẹ̀ ọ̀gbẹ́ni wàá jáde ṣé o mọ̀ pé o ti padà jẹ́wọ́ nípò wọ́n ló sọ̀rọ̀ jáde kó wá tọrọ apology pẹ̀lú irọ́ tó pamọ́ Àgbàlá Gabriel àti Mr. Kẹ́hìndé gbẹ̀yìn if not ọ̀gbẹ́ni gbogbo ẹ̀bẹ̀ kọ̀rọ̀ tó ń bẹ̀yẹn kò lè work tuntun gbọ́ wèrè tuntun gbọ́. Mr. Kẹ́hìndé yẹn ọ̀rẹ́ kò rí kò sùn ìlòun àti Àgbàlá Gabriel nígbà tí ọ̀rọ̀ ẹ ti ń rúgbó bọ̀ tí Àgbàlá Gabriel ti rí pé òun mà ti ń wálẹ̀ lórí ọ̀rọ̀ Muyideen ìlò lẹ̀dí àpòpọ̀ mọ́ Kẹ́hìndé yẹn tó fi mímíkì ohùn mi. ẹ máa gbọ́dọ̀ wèrè ó ní nígbà tí Àgbàlá Gabriel ti rí pé òun ti ń wálẹ̀ nígbà tí Àgbàlá Gabriel ti rí pé òun ti ń wálẹ̀ lórí ọ̀rọ̀ Muyideen ẹ̀yin èèyàn ta ló wá wálẹ̀ báyìí brọ́dà mi ọmọ yìí ọlá ọmọlẹ́wà ẹ dákun ta ló wálẹ̀ báyìí sìn ó sọ wípé ṣé ẹ̀gbọ́n sí mẹ́tẹ̀ẹ́ tó sọ nígbà yẹn ó ní nígbà tí Muyideen ti rí pé òun nígbà tí Àgbàlá ti rí pé òun ti ń wálẹ̀ lórí ọ̀rọ̀ Muyideen ó wá lọ lè jẹ́ pòpọ̀ papọ̀ mọ́ Àgbàlá Mr. Kẹ́hìndé kọ́ fi mímí kò wọn ẹ jọ̀ọ́ ta ló wá wálẹ̀ báyìí ta ló wálẹ̀ ìbéèrè ta ló wálẹ̀ báyìí Àgbàlá gain more followers and more lovers ìwọ ni tiẹ̀ ta ìwọ ló wálẹ̀ ìwọ ló ṣẹ̀sín torí bó ṣe wà yẹn ó lè rí olóore mọ́ ó lè ṣe kí ni ó lè rí olóore mọ́. Mr. Kẹ́hìndé yẹn ọ̀rẹ́ kò rí kò sùn ìlòun àti Àgbàlá Gabriel nígbà tí ọ̀rọ̀ ẹ ti ń rúgbó bọ̀ tí Àgbàlá Gabriel ti rí pé òun mà ti ń wálẹ̀ lórí ọ̀rọ̀ Muyideen ìlò lẹ̀dí àpòpọ̀ mọ́ Kẹ́hìndé yẹn tó fi mímíkì ohùn mi láti fi bà mí lórúkọ jẹ́ pé mo béèrè fún owó ní ìbéèrè £1 lọ́wọ́ wọn. Muyideen ó ti padà jẹ́wọ́ pé wọ́n ló sọ̀rọ̀ wàá jáde wá tọrọ láti wá kó jẹ kó dẹ̀ tọrọ apology ká tó lè dáríjì ẹ̀ jáde wá kó gbogbo àwọn ọ̀rọ̀ tó pa yìí tètè wá kó jáde kó jẹ ẹ̀bẹ̀ kọ̀rọ̀ yín ò lè work àwọn ò ní gbà o
àwọn ò ní gbà o títí wá dẹ́dẹ́ bọ́tà bá ti gbà Agbala Gabriel náà ò ní gbà nìyẹn o tó ń gbọ́ a ò ní gbà o ó mọ̀ sùn jáde kó àwọn ọ̀rọ̀ yẹn jẹ o èyí tó bá ní fọ́ọ̀sì èyí tó bá ti ní evidence ẹ̀ lọ́wọ́ má kó jẹ but èyí tó bá mọ̀ pé ò lẹ́ evidence ẹ̀ tó parọ́ mọ́ jáde kó kó jẹ kó lè rí pé ọwọ́ àwọn DSS máa tẹ̀ ń pé wọ́n ti ń wẹ́ ẹ̀ ok o ṣó ti rí irú ilé tó sọ wípé Agbala lè dí àpò papọ̀ mọ́ Mr. Kẹ́hìndé ṣe mọ̀ pé ó ti padà jẹ́wọ́ fún wa tètè jáde kó kó jẹ irọ́ mélòó mo ti fi wọ̀nyẹn sì tó ti pa bí i irọ́ mẹ́rin mo ti play fún ẹ̀sìn tó ti pa wọ́n sọ wípé ìgbà tí Agbala Gabriel ti rí pé òun ti ń wálẹ̀ ta ló wá wálẹ̀ báyìí ṣé Agbala Gabriel wálẹ̀ àbíwọ̀ láàrin ìgbà tó ń ba Agbala Gabriel lórúkọ jẹ́ láàrin ìgbà yẹn ni wọ́n tún fún láwọ́ọ̀dì wọ́n tún fún Agbala Gabriel ní surprise award láti Àbújá irú èmi náà ń sìn lára pé à ń defend Agbala Gabriel wọ́n fẹ́ fún mi láwọ́ọ̀dì àwọn spansi wọ́n fẹ́ fún mi láwọ́ọ̀dì ṣe pé àwọn governors máa wà ń bẹ̀ 5 governors máa wà ń bẹ̀ tó fẹ́ fún mi láwọ́ọ̀dì ṣe rí pé Agbala Gabriel kàn progress ni ta ló wá wálẹ̀ báyìí ìwọ ló ṣe rẹ̀ Muyideen ìwọ ló ń ṣẹ̀sìn báyìí ìwọ láyé ẹ̀ ti bàjẹ́ báyìí sìn wàláì àbẹ́yẹ̀yàn ta ló lùsì ń sìn torí pé bó ṣe wà yẹn ó ṣe máa tírìtì tọ́ ṣúgà ó lè rí olóore mọ́ bó ṣe wà yẹn Muyideen wàláì ó yá ẹ ká máa gbọ́ ní ṣe ó ti di fídíò ó ti di irọ́ mẹ́rin tí mo ti gbé jáde fún ẹ tí wàá kó jẹ o tó bá wá ṣe Muyideen a fún ẹ ní ọ̀sẹ̀ kan 1 week sórí ẹ̀bẹ̀ kọ̀rọ̀ yẹn kọ́kọ́ lọ cancel yẹn náà ìyẹn kò work ṣùgbọ́n kò work àbátẹ̀dẹ̀ 1 day ni kò dẹ̀ lè work ṣùgbọ́n so a fún ẹ ní ọ̀sẹ̀ kan Muyideen gbogbo àwọn irọ́ yìí èyí tó bá mọ̀ pé ò lẹ́fídẹ́ǹsì ẹ̀ tètè lọ kó jẹ just a week tó bá ṣe tó wọ́n fi tẹ̀ ok o ya wàá mọ̀ wípé agbára wọn àfáàyè ò ní ká gbogbo àwọn ajígini jigini wọ́jà agbára wọn ò ní ká ayé ẹlẹ́nu. Kẹ́hìndé yẹn Mr. Kẹ́hìndé yẹn ọ̀rẹ́ kò rí kò sùn ìlòun àti Agbala Gabriel nígbà tí ọ̀rọ̀ ẹ ti ń rúgbó bọ̀ tí Agbala Gabriel ti rí pé òun mà ti ń wálẹ̀ lórí ọ̀rọ̀ Muyideen ìlò lẹ̀dí àpòpọ̀ mọ́ Kẹ́hìndé yẹn tó fi mímìkì ohun mi láti fi bà mí lórúkọ jẹ́ pé mò ń béèrè. bọ́bọ́ yìí parọ́ gan o ó dẹ̀ padà jẹ́wọ́ pé òun sọ̀rọ̀ ayé bọ́bọ́ yìí ti bàjẹ́ àwọn kan náà dẹ̀ ṣe ń bìlíìfù ẹ̀ àwọn ajígini rìgini wọ́n dẹ̀ ṣe ń bìlíìfù ẹ̀ àwọn blọ́gà òwèrè kan ṣe ń sọ̀pọ̀tì ẹ̀ tẹ́lẹ̀ rí pé irọ́ ni bọ́bọ́ yìí ń pa so jẹ́ tún play me again mi ní ṣó ti rí àwọn ọlọ́ tó pa má gbàlà àwọn mò ń yọ fún ìyẹn o another one again ìmí ti lélẹ̀ tó bá lúyàn ní odidi adúrú jìbìtì bẹ́yẹn kí ló dé àfá ò lè lúrú jìbìtì bá ń láyé ó ti di 5 báyìí o èèyàn irọ́ 5 mo ti mú jáde báyìí o láwọn irọ́ tó máa kó jẹ o tí o bá ti kó gbogbo ẹ̀ jẹ Ọ̀gbẹ́ni Muyideen ó máa tẹ o fún gbọ́ Agbala ò bẹ ìjà o àwọn olólùfẹ́ Agbala gangan ló ń bẹ ìjà láwọn àwọn ti Canada àwọn ti Europe fún gbọ́ àwọn ti UK àwọn ti London. àti pé ẹ̀sìn wo mo wá ń padà ṣe báyìí pé ṣé mo sì tún lọ church mo lè mi ò lọ church mọ́ ọkàn mi tiẹ̀ ti yọ kúrò ní ẹ̀sìn Kristẹni mo ní mẹ́wàá nígbà tí odidi pásítọ̀ tó bá lúyàn ní odidi adúrú jìbìtì bẹ́yẹn. ó ní Agbala Gabriel lù ẹ́ ó lù ẹ́ ní jìbìtì ó lù ẹ́ ní kíni ó lù ẹ́ ní jìbìtì tó bá ti lè ní evidence jáde kókó jẹ. Cherry Mr. Kẹ́hìndé yẹn wọ́n máa pé o evidence ibi tí Agbala ti lù ẹ́ ní jìbìtì tó bá ti ní evidence yẹ tètè jáde kókó jẹ. gbogbo àwa lólùfẹ́ Agbala Gabriel ọ̀sẹ̀ kan péré la fún ẹ just a week yes a week péré la fún ẹ. àwọn ọ̀rọ̀ ṣì pọ̀
mo kàn ṣe kọ́kọ́ mú ilé jáde fún un tó bá ti clear àwọn ilé a ti máa mú àwọn ìrọ́ mi jáde tó ti pa àwọn ọ̀rọ̀ ṣòpọ̀ bọ̀ tí kọ́kọ́ lọ clear àwọn ilé yìí náà ó gbọ́ mi ó gbọ́ kọ́kọ́ lọ ṣe kí ni kọ́kọ́ lọ clear àwọn ilé yìí náà tí ó bá tètè lọ clear rẹ̀ tọ́wọ́ àwọn DSS fi tẹ̀ ọ̀gbẹ́ni mi ò rò kó lè bọ́m̀bẹ̀ o so èèyàn Muyideen ó fẹ́ máa play smart lórí wa ó lọ ń bẹ̀bẹ̀ ń kọ̀rọ̀ kò dẹ̀ lè possible kò lè ṣe kíni kò lè possible gbangba ló ti parọ́ má gbàlá gbangba náà ni yóò ti wá ṣe kíni náà ni yóò ti wá bẹ̀bẹ̀ gbogbo ẹ̀bẹ̀ kọ̀rọ̀ yẹn ó kàn ń dààmú ara ẹni wàláì wọ́n yé kíni ó kàn ń dààmú ara ẹ just for nothing ẹ má gbàgbé owó tó bá ní ìjàgbá high blood pressure diabetes ti kàn sí Ìyá Gàmbàrí o mẹ́sẹ̀jì mi lórí WhatsApp